ẹ wo kí tó bẹ̀rẹ̀ ṣó yìí mo ti fẹ́ rẹ́rìn pa ẹjọ́ ta ló ti rí fídíò tí Mega ṣe fún mọ̀mọ́ ẹ̀yin wo lẹ ti rí fídíò tí Mega ṣe fún mọ̀mọ́ ọlọ ẹ máa rẹ́rìn ẹ máa tọ̀ bára fẹ́yìn ni mọ̀mọ́ ẹ wò ẹ jẹ́ n sọ kinní kan fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti dá sí ìjà tó ṣẹlẹ̀ láàrin mọ̀mọ́ àti Dorcas tẹ́ ẹ wà nítorí pé ẹ fẹ́ bú mọ̀mọ́ is coming for you mọ̀mọ́ is coming for you because at your understanding ṣe pé the weaker prey on this social media space nìyá yín máa ń wá fún àwọn tó sọ pé àfẹ́ dá sí àfẹ́ kékeré kan wo mọ̀mọ́ is coming kò rán ẹ ó ń bọ̀ wá parọ́ ọmọ ẹ ó ń bọ̀ wá subject ẹ sí bully mọ̀mọ́ ẹ fèsì àwa náà ẹ kógun jà wá ẹ sọ pé kí mọ̀mọ́ wá fèsì ẹlẹ́yà tẹ́mu mọ̀mọ́ ò ní fẹ́ tẹ́ mọ̀mọ́ ò ní fẹ́ tẹ́ a máa fi ìyá alájà yín pa owó ń bí ni bẹ́ẹ̀ ni ẹ kúkú mọ̀ pé ẹnu mi ò dáa ẹ̀yin gan confirm ẹ̀ pé ẹnu mi ò dáa a máa fi yín pa owó bó ṣe bá dáwọn tó ń ṣe níwẹ́nú ẹ bíi Mega yẹn wọn ò fẹ́ dá sí wọn ò fẹ́ kọ́ bíúlì àwọn ni mọ̀mọ́ máa ń lọ fún àwọn ni mọ̀mọ́ máa ń lọ fún kí ìyá yẹn kó dẹ̀ máa parọ́ mọ́mọ́ yẹn mọ̀mọ́ lè pa irọ́ tí mọ̀mọ́ bá yí irọ́ mọ́ ẹ lẹ́sẹ̀ ní nǹkan tó ò ṣe ẹ wò ó parọ́ mọ́ Dorcas ó parọ́ mọ́ Àbíkẹ́ ó parọ́ mọ́ Gbébọ́dì ó parọ́ mọ́ Wọnúọlá ó parọ́ mọ́ Àdàbásíóní Ìbílẹ̀ Ìyábọ̀ Alábìkẹ́ ó tún ti nàgà mú Mega sí mọ̀mọ́ yín tún ti nàgà mú Mega Godfather ta ni mọ̀mọ́ ò parọ́ kí ni mọ̀mọ́ ń wá kiri mọ̀mọ́ kò reach everybody at this point àgbà tí mo gbọ́ tí Mega sọ pé mọ̀mọ́ mo fẹ́ ta story fún yín báwo ṣẹ́yìn náà yà sínú 1,000 naira ni ọ̀rọ̀ yẹn pọ̀ fa Mega ó dẹ̀ sọ pé òbú màmá ó dẹ̀ sọ pé ṣé ó dẹ̀ sọ pé òbú màmá ó ń ṣe màmá náà yà sínú 1,000 Mega kò yẹ kó sọ bẹ́ẹ̀ ẹ sì pọ̀ ẹ̀yin èèyàn mi ẹ sì pọ̀ mọ̀mọ́ ẹni Mega ló gbéṣẹ́ ó ti kọ́kọ́ gbéṣẹ́ láàrin wa fún yín ṣé dementia lélẹ́yìí ẹ̀mí ìṣèyàn papọ̀ ni kì í ṣe Mega ẹ̀mí ìṣèyàn papọ̀ ẹ wá wòyàn tó ó lè jẹ́ pé ẹni Ọlọ́run máa ṣe tí mi báyà ìṣe láyé mi Ọlọ́run máa ṣe bí mọ̀mọ́ bá ṣe wá parọ́ mímì náà ni mọ̀mọ́ ń parọ́ Mega sọ pé òun ò máa mọ láàrin rí òun ò tiẹ̀ mọ̀ bí Lizzy lábúrò àbí kò lábúrò ó pé bí gbogbo èèyàn ṣe gbọ́ yìí náà lòun náà ṣe gbọ́ ipò lòun ti fẹ́ pàdé láàrin tó fi wá jẹ́ pé òun lòun máa múṣẹ́ láàrin lọ fún mọ̀mọ́ the only person tí mo tiẹ̀ remember vividly tó sọ̀rọ̀ láàrin nígbà yẹn was Pause and Ponder it was Pause and Ponder yàtọ̀ sí yẹn mi rò pé mo gbọ́rọ̀ láàrin lẹ́nu anybody ìyá Lizzy ni gbogbo èèyàn máa ń gbọ́ ibù gan mọ́mí ọba ńlá gan tó jẹ́ pé wọ́n mọ Lizzy délédélé mi ò gbọ́rọ̀ láàrin gan lẹ́nu wọn tá a bá sọ pé Mega ibo ni Mega ti fẹ́ rìnà pàdé láàrin mọ̀mọ́ wá parọ́ mọ́ Mega pé Mega ló kọ́kọ́ múṣẹ́ láàrin wá fóun èèyàn míì ló múṣẹ́ láàrin wá fún mọ̀mọ́ bọ̀ torí pé mọ̀mọ́ fẹ́ subject gbogbo èèyàn sí búlì mo ní ẹ máa fún ìyá yìí padà tẹ bá jókòó tẹ sọ pé ẹ̀ní sọ̀rọ̀ ó ń bọ̀ wá parọ́ mọ́ yín oh God oh my God ẹ mọ̀ ìyá yìí selective amnesia òun àtẹ̀yàn míì ló rojọ́ ọ̀tọ̀ lèèyàn tó ń bájà òun ni mo sọ fún yín lọ́rọ̀ ìbílẹ̀ sọ pé òun ò ṣe advert lọ́dọ̀ ẹ̀ mọ́ Dorcas ló wá fi kàn rán mọ̀mọ́ máa ṣiṣẹ́ sódì ni ìbílẹ̀ sọ pé òun ò ṣe advert mọ́ lọ́dọ̀ ẹ̀ Dorcas ló wá bájà tó wá fi kàn ra wọn ẹjọ́ kí ni Dorcas kí ni ti Dorcas mi ọ̀rọ̀ Mega ìwá yìí ọmọ ọlọ́mọ ò mọ nǹkan kan àtọ́jọ́ tí wàhálà tí gbogbo rògbòdìyàn yìí ti ṣẹlẹ̀ kò jáde kò bu yín kò ṣe show kò update ó rọra dúró sáyé ẹ̀ nítorí pé ó mọ̀ pé agbára àwọn lè má lè kà kò jọrú àwa kí a mọ̀ pé wèrè la fi ń wo wèrè ń bí báyìí kí ló kọ́ ọ́rọ́ àwa mọ̀mọ́ ẹ kógun jà wá ẹ fèsì àwa náà ó ní mọ̀mọ́ ó ní ẹ̀kan péré ńlé ayé mi ni mo bá yín sọ̀rọ̀ ó ní èmi dẹ̀kọ́ ni mo pè yín ó ní Àdàbásíóní tẹ́ ẹ ti bá jà lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ní Àdàbásíóní ló gbé yín wọlé táwọn jọ ṣe 3-way call ó ní ibo ni èmi àti yín ti sọ̀rọ̀ láàrin Ọlọ́run
ẹ máa subject àwọn èèyàn sí bully torí pé ẹ fẹ́ ṣe show, ẹ máa parọ́. Ok, mọ̀mọ́ ẹ fún wa ní evidence pé ṣe bẹ́ẹ̀ máa ń sọ pé máa ń tọ́jú evidence wípé Mega ló gbọ́rọ̀ láàrin wa fún yín, torí ẹ ti parọ́ jù lórí social media. We don't even know what is true or what is not. The way ìbẹ́ ṣe máa ń parọ́ mọ́yàn ó ti pọ̀ jù. We don't know what is true and what is not. Ṣé ìkanra torí pé ẹ rí advert ṣe mọ́, ẹ rí monetization, ṣé ìyẹn ló wá jẹ́ kẹ́ máa kanra mọ́ gbogbo èèyàn ni? Tẹ̀kọ̀ máa parọ́, máa forí èèyàn sọ́ra. Ṣé ẹ gbádùn mọ̀mọ́? Ọmọ yẹn wá béèrè lọ́wọ́ yín pé ẹ wò ó wípé ó ti pẹ́ 13 come for òun unprovoked, wípé òun ò kì í sọ̀rọ̀ torí pé òun lágbára ló ní bọ̀ yín sìn ó dàbẹ́ ni pé ẹ ti fẹ́ tẹ́ o. Just like bí Lanre ṣe sọ fẹ́ gbọ́n ẹ pé tó bá tún parọ́ mọ́ kí ló dé táwọn ó ní tó bá tún parọ́ mọ́ mi òun máa fọ́ gbogbo ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, Lizzy ń parọ́ mọ́ àbúrò ẹ̀ Lanre, mọ̀mọ́ ń parọ́ mọ́ gbogbo speaker lórí social media. Ẹ ṣọ́ pé kì í ṣe mọ̀mọ́ ló bí Lizzy báyìí torí òun ní grandma Florida. Ẹ ṣọ́ pé kì í ṣe mọ̀mọ́ ló bí Lizzy báyìí torí irọ́ yìí ti pọ̀ jù. Lanre tí ò kì í sọ̀rọ̀, ẹ wo bí Lanre ṣe fárígá. Mega tí ò kì í sọ̀rọ̀, irọ́ ò dà o, wọn ò gbọ́dọ̀ parọ́ mọ́ ẹ o. Wo ẹ̀rọ Ọlọ́run máa bá ẹ pé Mega àti mọ̀mọ́ ò sọ̀rọ̀ Lanre rí, mọ̀mọ́ dẹ̀ wá parọ́ social media wípé Mega ló kọ́kọ́ múṣẹ́ Lanre wá, pé Mega ló máa gbéṣẹ́ Lanre fún Àríjàn. Mega sọ pé ibo lòun ti mọ Lanre rí, òun ò pàdé ẹ̀ rí, òun ò mọ̀ rí, òun ò mọ ibi tó ń gbé. Báwo lòun ṣe máa ẹ̀dẹ̀ wá gbọ́ tí Àríjàn sọ pé òun lọ sí location àbí ibo ló sọ pé òun lọ yẹn náà, wípé èèyàn kan ló wá sọ pé àbúrò Lizzy tó ń bájà torí pé wọ́n ti rí gbogbo fídíò òun àti Lizzy wípé ibi báyìí ló máa ń gbé. Ẹ gbọ́ tí Àríjàn sọ bẹ́ẹ̀. Ẹ wo nǹkan tí mọ̀mọ́ wá sọ. Mọ̀mọ́ sọ pé Mega ló múṣẹ́ Lanre lọ fún Àríjàn. Mọ̀mọ́ wa ni náwa mọ̀mọ́ bìí sọ we no get another one. Wọ́n ní mo sọ pé abẹ́rẹ́ wèrè tán fún Lizzy ó yẹ kán fún mọ̀mọ́ bẹ́ẹ̀ náà, kò yẹ kán gba gbogbo ẹ̀ tán nìkan fún Lizzy, kán ṣẹkù kán fún mọ̀mọ́ Lanre. Mọ̀mọ́ gan ní ìdí ẹ̀. Ọmọ ọlọ́mọ tí ò kì í sọ̀rọ̀ kò má bá tó bá jẹ́ pé ó bá yín jà ń sìn, àbá sọ pé torí ẹ̀ lẹ ṣe fẹ́ mú wálẹ̀, torí ẹ̀ sọ pé fẹ́ má Lábìkẹ́ wálẹ̀, ní tí ẹ̀ tún fẹ́ mú Mega wálẹ̀. Kí ni Mega tún ṣe fún yín? Kò máa tún sí lọ́dọ̀ Ìyábọ̀ Òjó kó máa ṣe fíìmù. Mọ̀mọ́ wọn Mega ò máa ṣe fíìmù, kò máa update, kò máa ṣe show, kò máa bú yín. Ṣé ti rí pé mọ̀mọ́ go reach everybody? Nǹkan tá mọ̀mọ́ go reach everybody. Irọ́ ni mọ̀mọ́ fi ń ṣe show. Ìgbà táwọn Lizzy wọ́n ti reject ẹ̀, wọ́n sọ pé kó lọ fẹnu gbolẹ̀ níwájú àwọn, ó wá dà sí rough. Anybody ni mọ̀mọ́ kọ́ lè mú, anybody. Ò bá ìtẹ̀jọ́ ọmọ ewé gan, mọ̀mọ́ is coming for you. Ò bá ìjọ ọmọ ewé, anybody ni mọ̀mọ́ lè mú. Wọn ò yòyàn kankan lẹ̀ wípé kò tí kàn ẹ́, má wọrí, ó sì máa kàn ẹ́ at time ni. Wípé àbọ̀ mi ìdásí nǹkan kan, kí ni mo ṣe? Ó sì ń bọ̀ wá kàn ẹ́, wọ́n máa wá nǹkan tó máa kúkú tó máa kó sí ẹ lẹ́sẹ̀, ìwọ má wọrí. Ṣé ti rárá nǹkan tá à ń sọ? Ẹ ti rí ara nǹkan tá à ń sọ? Esabod has said a lot of things on this social media, lie, libel, defame, manipulated. If she can be lying on speakers that we know on this social media and we know is a lie, imagine the people we don't know. Imagine the lies she lied on Kabiyesi, on politicians. Ṣé mọ̀mọ́ ò parọ́ pé Tinubu ti kú? Ṣé mọ̀mọ́ ò sọ fún wa pé Tinubu ti kú? Torí pé a fẹ́ ṣe show. Do you have to lie? And at this point, we can see through you, and you are still lying. We can see clearly through you pé mọ̀mọ́ irọ́ eléyìí náà. But àwọn wèrè yẹn sọ pé fílẹ̀ 65 years old ni, fílẹ̀. Ọmọ yẹn sọ pé òun máa bojú yín jẹ́ tẹ́ bá tún parọ́ mọ́. The same thing Làdàbà ń sọ, the same thing Dorcas ń sọ, the same thing everybody ń sọ tẹ́ ń parọ́ mọ́ lórí social media. Ṣé bọ́ọ̀ lẹ fi ń ṣe show ni? Lizzy ń fẹ́ pé ṣe show, mọ̀mọ́ fi rọ́ ṣe show. No be Ọlọ́run, if you ask me now, who I go ask you now? Ìyá yín máa rí àwọn ojú ẹgbẹ́ ẹ̀ ń bẹ̀, kò ní lè fèsì wọn. Àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ ń gánú ayé ni mọ̀mọ́ máa fi rọ́ọ̀bà tí wọ́n jẹ́, máa fi rọ́ọ̀fẹ́ já wálẹ̀. Kò dẹ̀ tún ní ìdí pé o ṣe mọ̀mọ́. You don't have to offend mọ̀mọ́. Tó bá ti ṣíjú lé ẹ báyìí, tó bá ti ń ṣe dáadáa báyìí, o ti ní problem lọ́dọ̀ mọ̀mọ́. Ẹ wo bó ṣe ń yí irọ́ mọ́ wọnú lẹ́sẹ̀. Ẹ wo bó ṣe ń yí irọ́
mọ́ wọnú ọlá lẹ́sẹ̀ torí City Boys. Ti February ni mọ̀mọ́ ti ń fra lórí social media láti February. ẹjọ́ ẹ bá mi ṣe by mọ̀mọ́'s metric gan mọ̀mọ́ gan ò lọ́pọlọ. Láti February ni mọ̀mọ́ ti bá Dorcas jà. Ṣé ẹ rí mega tó ṣe show rí? Ṣé ẹ rí mega tó update rí? March àbí kí ni àwa yìí náà? April ni ìjà Arijan àti Lizzy bẹ̀rẹ̀. Ṣé ẹ rí mega tó ṣe show rí? So ṣé ìjà Arijan àti Lizzy tó jẹ́ pé it was as a result of Ìyábọ̀ Òjó àti Lizzy ni Arijan gbẹnu sí pé kó má jà mọ́? Báwo ló ṣe wá jẹ́ pé mega ló máa wá gbé ọ̀rọ̀ láàrin lọ fún Arijan? Ṣó ti mọ̀ pé òun àti Lizzy fẹ́ jà tẹ́lẹ̀ ni? Mọ̀mọ́ ẹ máa ronú. Ẹ̀yin ẹ máa ronú náà. Gbogbo àwọn ẹgbẹ́ yín kì í ṣe nǹkan náà fi àgbà wọn ṣe lélẹ́yìí. Aṣáàrí àwọn àgbàlagbà. Gbogbo àwọn ẹgbẹ́ yín kì í ṣe nǹkan náà fi àgbàlagbà wọn ṣe lélẹ́yìí. Wọ́n fi ń tún nǹkan ṣe ni. Wọ́n fi ń jẹ́ kí nǹkan dáa ni. Bọ̀ ẹ̀yin la rírí. Tẹ́ ẹ máa mú rọ́lẹ̀. Ẹ máa mú rọ́lẹ̀. Ẹ máa parọ́ máwọn èèyàn. Ẹ máa bá tàwọn ọmọ kéékèèké jẹ́. Nǹkan tẹ́ ń ṣe sí mega yìí, ẹ ṣe gbélé ayé àwọn ọmọ yín tó ń dóko kiri yẹn. Ẹ gbé wá kẹ́ wá sọ fún wa kí ló dé táyé wọn fi rí bẹ́ẹ̀ yẹn tí ò sí eléyìí tó wà nílé ọkọ tọkàn bímọ jọ sínú ilé yín tó ń dálé moṣú. Because ẹ bá máa sọ̀rọ̀ ń sìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹnu yín ni ẹ máa ṣe fàlàfòlò online ni ẹ máa ṣe yàmàyàmá ni. Ṣé ti rí pé tí mega bá dìde sí mọ̀mọ́ yín síbẹ̀ ó ní this is not the first time she has been lying on me. Ó ní I kept quiet because I don't want it to escalate. Ó ní but nísìnyí tóun ò bá defend ara òun this woman ó ní she has lied countless time on me tó jẹ́ pé this one took the cake wípé òun ló ń lọ gbéṣẹ́ láàrin fún Arijan. Ó ní àzáò the same thing tó ń ṣẹlẹ̀ yìí náà ni mọ̀mọ́ ń ṣe. Gbogbo àwọn èèyàn tí mọ̀mọ́ ń gbé mọ́ra lọ́jọ́ tèmi ó hate wọn àti Fọlá àlùjọ yẹn fún ààrẹ ẹ̀gán ó hate ẹ̀ burúkú burúkú. Gbogbo wọn tó ń gbé mọ́ra lọ́jọ́ tèmi mọ̀mọ́ hate god tiwọn ó kàn fẹ́ fi wọ́n jàjà Dorcas ni. Kí ni mega ṣe? Àti ẹ̀rí kó ṣe show àti ẹ̀rí kó ṣe anything. Kò tí ẹ̀ ṣe show rẹ̀ mí ti ẹ̀rí show ẹ̀gan rárá. Ká sọ pé recently ó ti yé mi ń sìn. Recently torí pé a rí mega Àdàbà Sóní àti Alábìkẹ́ papọ̀. Àbájọ ṣẹlẹ̀ mọ̀ pàdàbà ti bú mọ̀mọ́. Anybody surrounding Àdàbà ni mọ̀mọ́ kàn jókòó akàn rò lórí ẹ̀ pé jẹ́ mélèé kí n lẹ̀ mélèé. Àwọn èèyàn náà máa kó jẹ. Mọ̀mọ́ àkó shit jẹ mọ́. Ilé ìta kó jẹ́ inú shit yín ti tó. We are not taking any shit if you cannot provide evidence. Ṣó ti yé yín? Àgbà òṣì ni yín tẹ́ bá lè provide evidence. Nǹkan tẹ́ ń sọ tó bá yẹ pé mega ló wá gbéṣẹ́ láàrin fún yín ẹ fún wa ní evidence torí ẹ ti parọ́ jù lórí social media. Ẹ ti parọ́ mọ́ lọ́ọ̀yà. Ẹ ti parọ́ mọ́ test result tí ojú ní òtò. Kò séyàn tẹ́ ẹ ti parọ́ mọ́. Tó bá yẹ pé láàrin mega ló gbéṣẹ́ láàrin fún yín ẹ fún wa ní proof. Tó bá yẹ pé mega ló gbéṣẹ́ láàrin fún Arijan ẹ tún fún wa ní proof yẹn torí ẹ̀yin nìkan ní 5G yín dé gbogbo ìlú mọ́ọ̀ká. Ẹ fún wa ní proof pé mega ló gbéṣẹ́ láàrin fún Arijan. Ṣé Arijan dárúkọ mega rí ni? Ó tún fún wa nígbà òun lọ ṣe nǹkan bí kan náà wá sọ pé àbúrò Lizzy wà bí òun kàn sọ pé kò fẹsẹ̀ kọ́ débẹ̀ ni ló bá tán. So kí ni ti mega? Tẹ́kọ̀ máa parọ́ mọ́yàn. Kí ni tọmọ ọlọ́mọ ń bẹ̀? Àgbàyà lẹ ń ṣe àgbàyà ló ń ṣe yín báyìí. Ẹ fọmọdé yìí lẹ̀. Ẹ ṣe máa come for her unprovoked ọmọ tí ò ṣẹ̀yìn tí ò bú yín tí ò ṣe nǹkan kan fún yín. Tẹ́ bá ti ríyàn pẹ̀lú Dorcas báyìí pé Dorcas ràn wọ́n lọ́wọ́ báyìí ẹ ti ní problem pẹ̀lú ẹni yẹn. Everybody tí mọ̀mọ́ bá jà lé ni torí pé they are surrounding Dorcas ni. Ó ti mọ̀ pé Dorcas tó ń kó fún yín lójoojúmọ́ ẹ lè dáhùn torí yẹn ó ń ṣán pọ́npọ́n mọ́ yín lórí ni like on a steady. Ẹ lè dá lóhùn. Bọ̀ àwọn tí ò bá ti sọ̀rọ̀ tó bá ti wà jẹ́jẹ́ tiwọn àwọn lè máa mú ẹ máa rò pé wọn lè sọ̀rọ̀ mọ́mọ́ wọ́n máa fojú yín wọlé ṣe mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ àǹdí Dorcas speaker ni gbogbo wọn wọ́n ta lẹ́nu. Everybody tó sọ̀rọ̀ àǹdí Dorcas wọ́n ta lẹ́nu. Wọ́n kàn máa fojú yín gbolẹ̀ ni. Tẹ́ bá rò pé òkè o ẹ ti mú gbé bọ́dì ó ti bojú yín jẹ́ ẹ mú even gan dórí Godfather gan dórí Godfather gan gbogbo èèyàn ló bojú yín jẹ́. Alábìkẹ́ tiẹ̀ tí ó ti sọ pé odó máa gún ewé pa báyìí ló máa gún orí yín pa ó máa gún yín mọ́ṣẹ́. Nísìn mega lẹ tún fẹ́ ná gàmù mega ò dẹ̀ gbádùn ẹ kàn rò pé wíìkì kìíní kan mega ò wíìkì o ẹ rí little show tó sáré ṣe yẹn ó lọ fà o
ó ní mọ̀mọ́ báwo ni ti ń ṣe jẹ́ kí lorúkọ yín ní Aláró èmi mo fi gbogbo yẹn kún o oníṣẹ́yìn náà yà sínú owó ni tó fi máa jẹ́ pé torí ó lóun ò tọrọ owó lọ́wọ́ yín rí báwo lè ṣe ń sọ pé ọmọ yẹn tọ kí lẹ́yìn gan ní fún ara yín gan torí I don't understand ṣé àwọn oògùn lákàyè tẹ máa ń kó sọ́wọ́ yẹn àbí kí lẹ ní gan tẹ máa fi pé gbogbo èèyàn wá tọrọ owó lọ́wọ́ yín ó ní òun ó lóun ò gbé sára òun kọjá mọ́ṣáláṣí rí why is mama now lying on people because she want to feel kìíní kan mọ́mọ́ ó ti cast nobody dey respect you on this social media anymore nobody ó ti cast you lying on this poor girl that she's ó wá tọrọ owó lọ́wọ́ yín téèyàn bá tiẹ̀ wá tọrọ owó lọ́wọ́ yín mọ̀mọ́ ṣe bóyá kẹ́ keep it as a secret èèyàn tí ẹ gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ yín torí ẹ sì ń bọ̀ wá fi kìíní òbú ẹni òní nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nìyẹn ọmọ tí ò tọrọ owó lọ́wọ́ yín tẹ wá parọ́ mọ́ pé tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe parọ́ mọ́ àfáà yẹn nìyẹn lórí TikTok pé ẹ ti fún lówó rí tíyẹn sọ pé èmi mọ̀mọ́ṣẹ́ lákàǹtì mi ẹ bá mi gbé rìsíìtì jáde èmi àti yín bó láti sọ̀rọ̀ owó rí bẹ́ẹ̀ ṣe máa ń parọ́ pẹ́ fún gbogbo èèyàn lówó rí nìyẹn ọmọ ní TikTok yẹn sọ pé àmọ́mọ́ kí ni gbogbo eléyìí péjọ́ wo lèmi àti yín ìyẹn àfáà lórí TikTok ń gbà yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ ẹ tún ti parọ́ mẹ́gà gbó wá tọrọ owó lọ́wọ́ yín rí mọ̀mọ́ ẹ gbé proof jáde tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní proof anything ẹ gbé proof ó ní ẹ̀ẹ̀kan péré ni mo bá yín sọ̀rọ̀ 3-way call dẹ̀ ni kì í ṣe pé mo pè yín directly 3-way call ni torí pé reason tí mọ̀mọ́ ò fi like èèyàn ni pé kò fẹ́ fi page assist anybody yàtọ̀ sí tó bá yẹ pé ẹni yẹn ń ṣiṣẹ́ fún irú pàṣán ọ̀rọ̀ báyẹn rí bó ṣe ń push ẹ̀ tó ń push ẹ̀ yàtọ̀ sí yẹn and that is the difference between Mọ̀mọ́ and Dorcas doesn't care anything you want to do she is ready to promote you tí ò bá fi rí empowerment tó ń ṣe empowerment tó ń ṣe táwọn wèrè ń sọ pé empowerment Dorcas ń ṣe kò ní owó mọ́ ó ní ẹ tí ẹ jẹ́ ká tẹ̀ sọ̀rọ̀ yẹn ráńpẹ́ ó ní ẹni Dorcas kò ní 1 million mọ́ wípé 500,000 Nigeria of today kéèyàn máa fi ṣe empowerment ẹjọ́ èlò lẹ́yìn rí gbélẹ̀ kẹ́ fi ṣe empowerment fún yàn ẹ̀yin tẹ́ ń búyàn pé ẹ kò lè fún yàn 1 million mọ́ wọ́n sọ wípé Dorcas ò lè fún yàn 1 million ìyàtọ̀ mélòó ló wà ní 1 million àti 500,000 maybe there are a lot of people on ground and she feels like oh instead of giving one person 1 million ẹ jẹ́ ń dá sí méjì so that 2 people can share that but ẹ̀yin tẹ́ ẹ lè rù ẹ̀yin ni gbogbo ẹ̀ ń bínú I don't understand ṣé 500,000 gan jẹ́ ọmọdé owó ni èlò ní in dollar náà èlò ní 500,000 is about $450 I think if I'm not mistaken ṣé 500,000 naira ṣó dọ́mọdé owó ni téèyàn fi ń ṣe empowerment ìyá yín mélòó ló lè run ẹ̀ lórí social media ṣe rò pé kẹ́ máa pín 5k fún yàn ni ìgbà tí Lizzy ń ṣe kínní 5k kan ló pín fún 5k for 70 people àwọn trillionaire nìyẹn àwọn trillionaire 5k for 70 people and Dorcas is empowering with 500,000 per person ẹ̀dẹ̀ tún bú think about it Dorcas ń fowó báyàn ṣe ó ń fi growth báyàn ṣe tó o bá ní ìdí owó Dorcas will give you opportunity for you to speak that is another thing she will give you a platform for you to have your own page for you to make money on social media mọ̀mọ́ ò fi nǹkan kan báyàn ṣe mọ̀mọ́ àti Lizzy ló jọ ń dù billionaire kò tí ẹ̀gbẹ́ tó níwọ̀n ló máa ń dù ẹ̀yin dẹ̀ rèé ẹ̀yin lẹ̀ lè empower èèyàn ẹ̀yin lẹ̀ lè fúnyàn ní kinní torí pé mọ̀mọ́ ò fẹ́ empower àwọn kí náà ń pè àwọn mega ni torí ẹ̀ ló ṣe ń bá wọn jà o Dorcas empower Mega and Alabike Dorcas tún gbé wọn jáde one thing I love about Dorcas she behaves like a mother like you know I love that about her àwọn kan tó dàbí ìyá tó ṣe bí ìyá tó jẹ́ pé age is just a number nǹkan tí ìyá yín ò lè fi 65 ṣe lọ́mọ yẹn ń ṣe at 40 something nǹkan tí ìyá yín ò lè fi 65 ẹ̀ ṣe. Look at it ṣé 500,000 Nigeria of today ṣó wájú ọmọdé owó ni ẹ rí mẹ́sẹ̀gì tẹ́ni yẹn drop fún Dorcas tó ṣàdúrà it's not easy. Only model sọ pé give me the speaker that can run it, give me the speaker that can build house for somebody, give me the speaker that can give people 1 million. Ó ti acknowledge pé Dorcas ń fún yàn 1 million. Èló ni mọ̀mọ́ ti ṣé mọ̀mọ́ fún yàn 1 million naira rí? Mọ̀mọ́ tó jẹ́ pé the highest money of 50,000 100,000 ni. Àbí Àtàbíkẹ́ àti Lizzy ṣé Lizzy fún yàn 1 million 20,000 ló fún Mega ǹjọ́ yẹn tó sọ pé 20,000 tó fún ọmọ Mega wípé ẹ bá mi fi ra data kò fún yàn ju 20k rè ìyẹn àwọn trillionaire tó ń kàtà wọlé
Think about it. This is why they hate Dorcas, because gbogbo owó tí Dorcas ń pa ẹ pé fún wa lówó pampers ẹ fún wa lówó ṣe èrò pé bí ń pọ wọn ẹ ni gbogbo owó yẹn empowerment ló fi ń ṣe tó bá yẹ pé Dorcas ò ṣe empowerment ẹ mọye tó ti máa ní ni òun gan ló yẹ kó máa bọ́ lórí social media pé ìyá yín àmì zilonia òun gan ló yẹ kó máa bọ́ bọ́ mọ́mọ́ look at this ẹ jẹ́ ń fi dọ́kẹ̀tì wọn nǹkan tó ń fi hàn wá nìyẹn ẹ jẹ́ ń fi dọ́kẹ̀tì wọn yẹn ẹ wo iye tí mo ti pa kí là ń fi yẹn ṣe. Who have time for that thing? Ṣé mo lè powó tí yín mọ́ tèmi ni àbẹ́ lè powó tèmi mọ́ tí yín? Show workings no be show. Dorcas dey show workings on a steady. Nínú month of April tó ti fẹ́ẹ̀ tán yẹn á mọ nǹkan tó ti ṣe nínú ayé bọ̀dá Láńrè yẹn gan lásán. Look at Láńrè today náà tó sọ pé dàdá ń dídí ni oníṣòro ogun òdílé wọ́n ti lògo ẹ̀. Look at Láńrè ọ̀rọ̀ ẹ̀kọ́ ló já geere. Owó tí ò sí lọ́wọ́ ẹ̀ lẹ fi rò pé kò ṣe kinní ṣe bó ti ṣe PA Lizzy rè. For somebody to be Lizzy's PA, don't you understand? That is a resourceful guy. Lizzy just abandoned him. Tó o bá ti ṣiṣẹ́ fún Lizzy mọ́ báyìí, fèètì àwọn àríkẹ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn torí ẹ̀ náà ṣe lè lọ. Lizzy will they don't have anything to go back to. Kò sí nǹkan kan tó jèrè lára Lizzy torí ẹ̀ náà ṣe wà mẹ́ wọ́n máa ṣiṣẹ́ kú ni. Tó máa tún ṣiṣẹ́ kú ọmọ wọn náà máa tún ṣiṣẹ́ kú lọ́ndà Lizzy ni. Owó ni ò sí lọ́wọ́ Láńrè wèrè wà ẹ̀yin gan rí pé ó display wèrè fún yín gbogbo owó tó ń dá fún Dorcas lẹ́nu how many days within a week ó ti ní phone ó ti change aṣọ ẹ̀ ó ti ṣẹ̀mọ́ ó ti jẹun ó ti wà ókè ara ẹ̀ ti fresh díẹ̀ nísìnyí they are planning to ẹ lọ ṣe donation síbẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run mo kì í ṣe pé kínní ẹ lọ sọ́dọ̀ Dorcas empowerment kẹ́ lọ ṣe donation owó yín kò ní wọgbó you go see the workings like this. You go see the workings like this. Ẹ wo Láńrè ìgbà tí Àríjà ń gbé wá ẹ wo Láńrè lọ́jọ́ tèmi. You go see the workings. Very soon ó sọ pé cement kìíní ẹ̀ pé wọ́n máa ṣe very soon pé wọ́n ti bẹ̀rẹ̀ process lórí ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n máa já cement sí kó tiẹ̀ máa tà yẹn kóun náà máa fi nǹkan jẹun. Ṣebí ibìkan lèèyàn ti ń bẹ̀rẹ̀ ṣá máa wá fi sílẹ̀ ni. Mọ̀mọ́ ò lè ṣe mọ̀mọ́ sọ pé ṣèbó ti kọ́lé fún Fọlá ṣé family Lizzy náà rán sí ni. This is not about Lizzy's family. 2 out of 98%. Àwọn èèyàn tí Dorcas yẹn bá wà láti ọjọ́ ìṣe family Lizzy ni wọn. Mọ̀mọ́ ò fẹ́ ṣe ni kò lè rú kò lè jẹ́ ká láàárọ̀ òru. Mọ̀mọ́ èèyàn tí ò kì í ṣe family Lizzy wo mélòó lẹ ti empower rí. Dorcas is using 1,500,000 to empower people. Èèyàn mélòó ni ìyá yín ti empower rí èèyàn tó ń sọ pé ṣé family Lizzy nìkan náà rán sí. Èèyàn méjì péré ló wá látọ̀dọ̀ Lizzy Fọlá àti Láńrè and they needed help. Fọlá sunkún wá sórí social media nínà pé kò sí nǹkan táwọn ọmọdé máa jẹ and they needed help. Láńrè náà sunkún wá sórí social media òun ò ní nǹkan kan òun ò tí ì jẹun òun ò ṣe gbogbo ẹ̀ kò ní anything. Mọ̀mọ́ èèyàn mélòó ló ti sunkún ọjọ́ tí pásọ̀ sọ pé òun fẹ́ ṣe ríǹgì lásán ríǹgì tí ò ju ṣe 100,000 ni sínú kànga ṣèbé pèlè máa ń ṣe fún wọn èèyàn mélòó lẹ́yìn ti fà lọ́wọ́ sókè rí. Anybody wá bá yín fún ẹjọ́ ẹ ṣàánú wa ẹ ṣe kinní kan ṣèbé pèlè máa ń gbé wọn ṣẹ́. Èèyàn méjì ló wá látọ̀dọ̀ Lizzy so why are you making everything about Lizzy? No, it's not about Lizzy. Àwọn tó bá ní ìdààmú tí Dorcas bá rí wọn ṣe ṣe kí ni she will help them. But you don't see it like that torí pé ìkà ti kúnnú yín ibi ti kúnnú yín all you see is bó ṣe wà yìí o lè fowó ẹ̀ ṣe anything látọjọ́ tẹ̀lẹ̀ tí ń pa owó tí tọ́lọ́run fi gba page lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ní monetization kí lẹ ti èèyàn mélòó lẹ ti ràn lọ́wọ́ ẹ wá rò pé báwo làwọn èèyàn ṣe dìde fún Dorcas àní a máa gbé èèyàn dìde níbi tí wo ò ti mọ̀ ní nǹkan tó ń pè lọ́rọ̀ Ọlọ́run ọba nìyẹn náà wọ́n máa gbé èèyàn dìde fún ẹ bẹ́ẹ̀ ni Dorcas wẹ̀yìn báyìí ó rérò kò mọ̀ pé oore tóun ti ṣe lèrò fi dúró tì í nìyà kí Dorcas tó sọ ẹni tí báyìí wọ́n ti bombard ẹ̀ pẹ̀lú owó ẹ̀yin rò pé bóyá ẹ rò pé kéèyàn máa fi wo sẹ́nu ni kì í ṣe wo iṣẹ́ tó ti ṣe sílẹ̀ ló ń jẹ náà torí ẹ̀ ló ṣe ń bí yín nú because ẹ̀yin ògbìn ẹ̀ dẹ̀ fẹ́ máa ká you are comparing yourself to Dorcas. Dorcas is using her money to build people every day. Èèyàn mélòó ló wà online tí Dorcas ń build the people that she build offline no be small ẹ wo gbogbo team ẹ wo gbogbo àwọn tó ṣe empowerment lórí social media gbogbo ẹ̀kọ́ ló laná ni ẹ wo ti Dorcas nìkan ló sì gbèrè up to today no be cho she dey show workings confirmly ni ìgbà tẹ́yìn gbógun tì ó ṣọ́ọ̀kì yín pé gbogbo èèyàn dúró tì because that girl èèyàn ní she is a good person ó ṣọ́ọ̀kì yín pé ẹ wo báwọn èèyàn ṣe dúró tì instead of them to run to you for what kí lẹ́yìn ní tẹ́ fẹ́ ṣe fún yàn
kí lẹ́yìn ní ẹ̀yin tẹ́ ẹ máa sọ fún ẹ pé ẹ lè promote everybody anybody ẹ ní ṣe kíní. Do you only promote people when it has everything to do with you? That is the only time you promote people. When it has something to do with you. And Dorcas is not like that. She doesn't care where you are coming from. She doesn't care ìlú tó ti wá. She doesn't even care if you are coming from her enemy. Nǹkan tí mo fi sọ pé Dorcas tó fi yàtọ̀ sí Amebo nìyẹn. Amebo tó wá ti rí pé àtọ̀dọ̀ ọ̀tá ló ti ń bọ̀ báyìí, ó máa dínà oore mọ́ ẹni. Nǹkan tó fẹ́ ṣe f'Alábìkẹ́ nìyẹn pé Alábìkẹ́ ti bú mi rí, ó dẹ̀ ti lọ sọ́dọ̀ Lizzy. Ó máa dínà oore mọ́ ẹni yẹn ni. Dorcas doesn't care if you are for her, if you are against her, everybody is welcome. Bí láyé bó ṣe yẹ kí láyé náà dẹ̀ rè nìyẹn. Torí ọjọ́ tó bá kù wọ nìkan, gbogbo àwọn èèyàn tó ti fà lọ́wọ́ sókè yẹn, gbogbo wọn ló máa dúró fún ẹ náà. And this is why Momo is still angry. Pé àwọn ò try láti yọ yín kúrò lọ́dọ̀ Dorcas. Ẹ fọmọdé ìlẹ̀sẹ̀, àní fílẹ̀. Murder case ni, inú bandit ló fún un, àní fílẹ̀. Ibi tó bá wù kó ti gbóyún wá, àní fílẹ̀. Kò sí nǹkan tẹ́ lè sọ tó lè jẹ́ kí tẹ́ lè fi bà Dorcas jẹ́ lójú anybody. Kò possible. Kò possible. That will God deliver on a steady. Kò kí ṣe pé ẹ rí eléyìí tí wèrè olórí ẹrú yìí tó ń sọ Z-Dog ṣéyàn tó yẹ kó lọ máa bá ní Z-Dog tó yẹ pé ẹgbẹ́ ojú ẹgbẹ́ ló ń bọ́ṣọ sí lọ́rùn. Ojú ẹgbẹ́ ló ń bọ́ṣọ sí lọ́rùn torí nǹkan tó máa jẹ ni ò máa jẹ́ kí yẹn gbọ́n. Torí nǹkan tó máa jẹ ni ò jẹ́ kó gbọ́n. So nǹkan tèmi sọ fún yín nìyẹn. Pé Momo is very very evil. Ìkà lọmọ ejò gangan ni Momo. She's very evil. All she wants to do is to destroy people. As long as tó bá ti ń bá Dorcas jà báyìí, everything surrounding Dorcas must go so that she can win. Irú ayé wo nìyẹn? Everything around Dorcas lòun náà máa bá jà so that òun fẹ́ báyàn jà káyé ẹni yẹn kó má sí nǹkan kan mọ́ fẹ́ nìyẹn. And we said no, we refuse. We refuse. Ìgbà tí Momo ò lè rí Dorcas bá jà tán, tí ò lè rí gbé body gbàjà, tí ò rí everybody surrounding Dorcas tó rí pé àwọn people wọn they are very very strong, wọ́n support ọmọ igan. Momo went to go and join the other team. Ó lọ gbé Lizzy mọ́ra. Lizzy fi kò lè wèrè dànù ni. Wọ́n lè dànù. Àwọn ọmọ ayé wọ́n lè dànù. Lizzy, àwọn warriors wọ́n lè dànù. Wọ́n bojú ẹ̀jẹ̀ ni. Ẹ rí bó ṣe ń ṣẹ̀sìn kiri. Wọ́n wá rotate Momo. Ó kúrò lọ́dọ̀ àwọn odó, ó lọ sọ́dọ̀ àwọn ayé, wọ́n bojú ẹ̀jẹ̀. Ó lọ sọ́dọ̀ àwọn warriors, wọ́n bojú ẹ̀jẹ̀. Ó tún ti padà sí ọ̀dọ̀ Mega ló tún wá fẹ́ fàbọ̀ sí. Ẹ tún bojú ẹ̀jẹ̀ dáadáa. Ẹ máa rotate ẹ̀ bẹ́yìn. Ẹ máa rotate ẹ̀ láàrin ara yín. Ó máa gbọ́n last. Sórí àwọn ò kì í ṣàwọn ọmọ ewúrẹ́ tó yẹ pé jìnnìjìnnì ti bò wọ́n nílé bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Ìyá wọn. Ẹ̀sìn ló ń ṣe yìí. Àwọn tó kéré jù ẹ̀ gan lórí social media, àwọn ọ̀ṣẹ̀sìn tó ẹ̀sìn ló ń ṣe yìí. Kò sẹ́nibody tó fẹ́ accommodate ẹ mọ́. Wọ́n wá fi ẹlẹ̀, no page, no monetization, no engagement, nothing. Wọ́n wá ṣe bàlàbàlà bí òkun ẹ̀rọ káàkiri. Wọ́n wá fi ẹlẹ̀, ó wá ń kanra kiri, òun fún yín pọ̀. Àwọn olè òun fún yín pọ̀. Ta ló bá tiẹ̀ jẹ́ bí ìwọ fún ara ẹ ló bá tara ẹ jẹ́. Níbi tó o ti gbẹ́ kòtò fún yàn, ìwọ fún ara ẹ kọ́ ló jì sí ni. Kòtò tó o gbẹ́ fọ́mọ lọ́mọ, ìwọ fún ara ẹ kọ́ ló kó sí ni. Bí ilé ayé ṣe rí nìyẹn. Orí Dorcas gbóná, àwọn ò ní tẹ́kẹ̀, wàá tẹ̀wò bó ṣe bẹ̀rẹ̀ sí ń tẹ́ ni. Tọ́dún yìí máa fi parí bó ṣe máa tẹ́ lọ nìyẹn, ò kì í ṣe pé kíní. Wàá tẹ́ tí ọdún yìí máa fi parí bó ṣe máa tẹ́ kiri nìyẹn. Torí ọmọ yẹn ò ṣẹ́. Gbogbo àwọn tó ń kọ́ ń fọ ìwọ̀n ọ̀ṣẹ́, wọn ṣe anything fún ẹ. Ìkà tó wà nínú ẹ̀ tó ti fẹ́ ṣe fún wọn ni. Irọ́ ló wá kù sí báyìí. Ẹ ti ràràbù ẹ ti mọ̀ pé a ti ka yín pẹ̀lú àràbù ò wọ́ọ̀kì mọ́. Lọ́ọ̀yà gan tún rí jẹ́ tí ń pé Momo ibo lẹ ti sanwó fún mi. Láràbù tẹ́ ẹ ti rà fún yàn. Nísìnyí báyìí irọ́ ló tún kù tẹ́ tún fẹ́ bẹ̀rẹ̀. Ọlọ́run ló mọ bó ṣe máa ń ṣe yín lóṣooṣù. Irọ́ ló tún kù sí báyìí tẹ́ tún fẹ́ máa pa máwọn èèyàn. Tó ń parọ́ ojúkòrò ojú lágbàlagbà. Ilé ayé yín ò wù mí o Momo. Nǹkan tójú wá lójú rí o. Bẹ́ẹ̀ ni ẹ ti kọjá ìyá ara yín sí Mega ló ṣe bojú yín jẹ́ bẹ́yìn. Bẹ́ẹ̀ ni ẹ ti kọjá ìyá ara yín. Ẹ lọ tún wá yín ṣe kẹ́ẹ̀dẹ̀ fara yín balẹ̀. Tẹ́ bá fẹ́ build the page, you don't have to lie on people and destroy their life because you want to build a dead page. Indian page tí ò lè gbèrí tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ní 2026 ẹ̀yin nìkan lẹ́ẹ̀ ní page lórí social media. Shame on you.